Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ ẹ̀yin olólùfẹ́ Ìfẹ́olúwa. Ṣé dáadáa ni ṣàlàáfíà ni mo bá yín? A kú ojúmọ́ èyí. Ẹ ti mọ̀ pé tí bá ti yọ báyìí mo fẹ́ gbé yín débẹ̀ lórí fíìmù tó ń trend lọ́wọ́lọ́wọ́. Kò ṣe pé ó ń trend lọ́wọ́lọ́wọ́ náà báyìí náà. Fíìmù tẹ́ pé máa rí ẹ̀kọ́ kọ́ nínú ẹ̀. Ìkan nínú àwọn olólùfẹ́ mi ló sọ pé kí sọ̀rọ̀ nípa múvì yìí, pẹ̀sì wọ́n á dẹ̀ òun pé no, ẹ̀kọ́ pọ̀ nínú fíìmù yìí tẹ̀ máa kọ́, kí dẹ̀ má fi bò fún ara mi nìkan, kí share pẹ̀lú ẹ̀yin ti tèmi náà. So ẹ lọ sórí YouTube lórí Àpáta TV kẹ́ lọ wo Ọmọ Wèrè. Nípa táìtì ẹ ti máa mọ̀ pé wèrè nìyá ọmọ yẹn àbí. Fíìmù yìí ó kọ́ mi lọ́gbọ́n, ó dẹ̀ máa súnkọ́ ẹ̀yin náà lọ́gbọ́n. Àwọn tẹ́ pé àmọ́ bọ́ ṣe ń gbàdúrà, tẹ́ kọ́ máa fíìmù pé tabakọ̀ ti jí, àmọ́ bọ́ ṣe ń gbàdúrà, àmọ́ bọ́ ṣe ń ṣe kankan, àmọ́ bọ́ ṣe ń dá ọpẹ́ padà fọlọ́run, àtúnṣe ìgbéraga sọlọ́run tí ò dẹ̀ yẹ kó rí bẹ̀. Ẹ jẹ́ sọ̀kan tó ṣẹlẹ̀ díẹ̀ nínú fíìmù yìí. Ọmọ yìí wèrè ni ìyá ẹ̀, àtìgbà tí ìyá ẹ̀ ti bí ni ìyá ẹ̀ ti ya wèrè, sòun ló wá ń tọ́jú ìyá ẹ̀. Bọ̀gẹ́ yìí wá ní ẹ̀bùkún tó jẹ́ wípé tó bá lálàá, àlá yẹn máa ń ṣe. Tó bá lálàá pé nìyẹn máa kú, tẹ́ni ò bá wà nǹkan ṣe sí ọ̀rọ̀ yẹn, ó máa kú ni. So ẹ̀bùn tọ́lọ́run ó wà nínú àwọn àyànfẹ́ Ọlọ́run tẹ́gbẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí, àmọ́ bó ṣe ń ṣe gbogbo àwọn kìíní kò ń dá ọpẹ́ àti ògo padà fọlọ́run tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. So ìyẹ́ wọn ní ojú àlá, ó máa ń rí ìyá ẹ̀ lójú àlá tí ìyẹn máa ń sọ pé òun ló yẹ kó wá solution sí ọ̀rọ̀ ayé òun, pé kí ló tó ṣe fi òun lẹ̀ kíní kan kìnkàn bọ́ kó yí ọmọ yìí. Létà ni Ọlọ́run wá ṣàwáyọ sí i, tọ́lọ́run fi àpẹẹrẹ hàn tó wá sọ pé ìwà tó wù yìí ìwà ìgbéraga ni, o kì í dá ọpẹ́ padà fún mi, o kì í gbàdúrà, o kì í máa ṣe àwọn kankan báyìí. Wọ́n ṣàṣọ nǹkan tó máa ṣe fún ìyẹn tí ara ẹ̀yẹ́ ẹ̀ máa fi yá, ara ẹ̀yẹ́ ẹ̀ padà yá nínú múvì yẹn. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jẹ́ ká máa gbàdúrà, bó jẹ́ àdúrà ráńpẹ́ ká tó kúrò nílé, bó dẹ̀ jẹ́ pé ìta náà la dẹ̀ wà ní ọ́ ká tiẹ̀ tó jí, ká bá ṣe ti jí láàrọ̀, ẹ jẹ́ ká máa gbàdúrà, ẹ jẹ́ ká máa yin Ọlọ́run. Ẹni tó bá ń gbàdúrà Ọlọ́run ò kì í fèèyàn tiẹ̀ sílẹ̀ o. Ọlọ́run máa wà lẹ́yìn ẹni tí ẹ̀ kò kí máa fi sílẹ̀ rárá. Ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ láti lè máa gbàdúrà. Ẹ má jẹ́ sọ gbogbo múvì yìí tán fún yín. Ẹ lọ sórí YouTube lórí Àpáta TV kẹ́ lọ wo Ọmọ Wèrè. Tó bá dẹ̀ ṣe jẹ́ ẹ̀yin olólùfẹ́ mi, màá tún padà wá, màá tún wá gbé yín débẹ̀ lórí fíìmù tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó dàbọ̀.